ohun mẹ́ta kan wà tó gbọdọ̀ kọjá ènìyàn. Ohun àkọ́kọ́ òun ni ìgbà. Gbogbo àwọn tí ìgbà bá ti kọjá wọn, ayé wọn máa ń di rádaràda. Ohun ẹ̀kejì ni àǹfààní. Gbogbo àwọn tí àǹfààní bá ti kọjá wọn, tí wọ́n bá ti ní àǹfààní àti ṣe ohun rere kan, tí wọ́n bá ti lè lù sí ẹ, wọ́n máa padà di ẹni tí kì í jẹ́ èèyàn kankan mọ́. Ohun kẹta òun ẹni tó ní orí ọ̀fẹ́ láti kó nǹkan jọ tí ò rí kó jọ tó dàrú mọ́ lọ́wọ́. Gbogbo ohun ènìyàn bá máa jẹ́ láyé, ọwọ́ orí rẹ̀ ni. Má gbàgbé, orí ti àwọn ẹlòmíràn láti débi ọlà. Orí náà ló ti àwọn ẹlòmíràn títí débi tí wọ́n ti pa wọ́n. Má gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ orí ní bẹ tó yẹ kó dádé. Ṣùgbọ́n nígbà tí ẹni tó ní orí tí ò ṣàbójútó orí yẹn dáadáa, orí tó yẹ kó dádé, ó wá di orí tó ń gbé ọ̀pá tẹ̀lé àwọn tó dádé. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ orí tó yẹ kó máa gbé ọ̀pá, torí pé wọ́n bójútó orí wọn wá di ẹni tó dádé. Nígbà tí ẹni tó yẹ kó dádé tó bójútó orí ẹ̀, torí ẹ̀ padà di ẹni tó ń gbọ̀pá fẹ́ni tó dádé. Ọ̀rẹ́ mi jẹ́ ń bá ẹ sọ̀rọ̀ láàárọ̀, èmi ò ṣe é létí dáadáa. Orí Jòhánù ó sùn títí débi tí wọ́n ti gé orí rẹ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ni orí rẹ̀ ti sùn tó sì wò ó pé bóyá àkókò tí ì tó ni. Ohun mẹ́ta kan wà tó gbọdọ̀ kọjá ènìyàn. Ohun àkọ́kọ́ òun ni ìgbà. Gbogbo àwọn tí ìgbà bá ti kọjá wọn, ayé wọn máa ń di rádaràda. Táwọn olóyìnbó pè ní time. Ohun ẹ̀kejì ní àǹfààní. Táwọn olóyìnbó pè ní opportunity. Gbogbo àwọn tí àǹfààní bá ti kọjá wọn, tí wọ́n bá ti ní àǹfààní àti ṣe ohun rere kan, tí wọ́n bá ti lè lù sí ẹ, wọ́n máa padà di ẹni tí kì í jẹ́ èèyàn kankan mọ́. Ohun kẹta òun ẹni tó ní orí ọ̀fẹ́ láti kó nǹkan jọ tí ò rí kó jọ tó dàrú mọ́ lọ́wọ́. Ọ̀rẹ́ mi jẹ́ ń bá ẹ sọ̀rọ̀ dáadáa. Ọjọ́ wo lo fún ìṣẹ̀dá ẹ ní nǹkan tí ìṣẹ̀dá rẹ̀ ń fẹ́? Gbọ́ mi dáadáa, bí n bá tọ́jú ìṣẹ̀dá mi dáadáa, bí wọ́n bá fi ìṣẹ̀dá rẹ lẹ̀ tó tọ́jú ẹ̀, it is for you. Tó bá ti tọ́jú orí ẹ̀ sí, lórí ẹ̀ ó ṣe gbé ọ. Gbogbo ẹni tó bá bọ orí rẹ̀ bí ọba, orí rẹ̀ á máa gbèjà fún bí ọba. Gbogbo ẹni bá dẹ̀ bọ orí rẹ̀ bí ẹrú, orí rẹ̀ á máa bọ̀ fún, á máa gbèjà rẹ̀ bí ẹrú. Bọ orí rẹ̀, orí là bá bọ́ ká forìṣà sílẹ̀. Orúkọ tèmi kò yípo padà, àṣírí ìràwọ̀. Nọ́mbà tèmi rè 08054353629. Ẹ WhatsApp. Ẹ̀yin ọmọ Ọlọ́run yá kájọ rìnrìn àjò ẹ̀mí lọ sí Jordan pẹ̀lú bàbá àṣírí ìràwọ̀. Bóyá ní Jordan pẹ̀lú Prophet Karaya Odùsànyà, bàbá àṣírí ìràwọ̀. Ìrìn àjò ẹ̀mí tó kún fún ìyanu. Special pilgrimage trip to the Holy Land of Jordan 2023 with Professor Karaya Odùsànyà. Gbogbo ọmọ Ọlọ́run pátápátá ló yẹ kó fojú kan. Ohun gbogbo tá a ti kà nínú Bíbélì ló fi yẹ ká pẹ̀lú ọkọ rẹ̀. Professor Karaya Odùsànyà, bàbá àṣírí ìràwọ̀. Nínú ìrìn àjò ẹ̀mí eléyìí, ọ̀pọ̀ àwọn ibi tá a ti kà nínú Bíbélì la máa dé. A máa dé River Jordan tí gbogbo arìnrìn àjò máa ṣe ìfọ̀mí ń bẹ̀. A máa dé Dead Sea, Lot Cave, Madaba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìtọ́jú tó péye, special treatment ló wà ńlẹ̀ fún gbogbo arìnrìn àjò. Ọ̀pọ̀ wòlíì májẹ̀mú àtàwọn olórin ẹ̀mí ló tún máa pẹ̀lú wa láti pẹ̀lú bàbá àṣírí ìràwọ̀ Professor Karaya Odùsànyà lọ sí Jordan tá a máa gbéra lọ́jọ́ 4 padà sí Nàìjíríà lọ́jọ́ 11 oṣù kẹsàn-án. Ẹ máa bọ̀ wá sọ́fíìsì You Fit Fly tó wà ní Success House 7 Up bus stop Olúyọ̀lé Estate Ìbàdàn, tàbí kẹ́ ẹ máa bọ̀ nínú ìjọ Jáèlò Buraya Spiritual Church Okùn Ọwá Ìjẹ̀bú, tàbí kẹ́ ẹ pè 08054353629. Ìrìn àjò ẹ̀mí lọ sí Jordan lóṣù kẹsàn-án pẹ̀lú Fit Fly ló pákéjì ẹ̀.